action. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ̀yin tèmi nílé lóko lọ́nà nírìnàjò, èmi ọmọ yín náà ni Arẹwà. Ohun tí mo fẹ́ bá wa sọ lónìí kò pọ̀ jù nítorí ẹ̀yin tèmi tẹ́ ti sọ pé èdè Gẹ̀ẹ́sì tí mo ti ń sọ lórí channel mi ó ti ń pọ̀ jù, òun ni mo ṣe fẹ́ ṣe lé. Ó ní àwọn kọ̀ọ̀kan tí mo ti sọ̀rọ̀ nípa síwájú tó yẹ pé èdè Gẹ̀ẹ́sì ni mo fi sọ, ṣùgbọ́n tí mo ṣèlérí fún yín pé mo máa sọ ní èdè Yorùbá, òun náà ni mo gbédé fún yín o, kẹ́ bá mi ti yẹ̀ wò. Ṣùgbọ́n kí n tó síwájú, ẹ má gbàgbé láti subscribe sí channel mi. Ṣé rí button tó wà nísàlẹ̀ yẹn, ó ṣe pàtàkì, kẹ́ ẹ dẹ̀ click on like button. Ẹ ṣé, mo dúpẹ́. Nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ nípa lé lórí lónìí ni pé ẹnìkan bi mí, ó ní òun ò fẹ́ràn kí ìbálòpọ̀ kí ó máa pẹ́ jù, wípé tó bá ń pẹ́ jù kò kí ń dùn fòwò. Àwọn ẹnìkan dẹ̀ sọ wípé àwọn ò fẹ́ràn kí ìbálòpọ̀ kó kéré jù, pé torí kíkéré jù yẹn kò kí ń fún àwọn ní adùn tí àwọn máa ń fẹ́. Nǹkan tí èmi tí mo rí sọ sí fún yín kò ju wípé kò dáa kí ìbálòpọ̀ kó máa pẹ́ jù tàbí kí ó máa kéré jù, nítorí pé kí ni àwa obìnrin nígbà míì tí a bá ń fẹ́ ọkùnrin tàbí tí ọkùnrin bá ń bá wa sùn lọ́wọ́ tàbí tí ó bá ń dó wa, tí kò bá fún wa bí a ṣe fẹ́, tí kò bá gbé wa dé ilẹ̀ ìlérí àti òkè ìlérí tí a fẹ́ kó gbé wa dé, irú ọkùnrin bẹ́ẹ̀ ó máa ń ṣòro fún wa láti fún ní ọ̀wọ̀ tàbí láti pọ́n lé. Kódà irú ọkùnrin bẹ́ẹ̀ ó máa ń tẹ́ lọ́wọ́ wa ní àní ìwò tó yá máa rò pé eléyìí tó jẹ́ pé ṣúkẹ́ṣúkẹ́ lẹ́yìn kó ti ṣe kékeré tó ní ṣe kó jókòó. Ṣùgbọ́n àwọn tí wọ́n bá jẹ́ kó yé wa pé àwọn ni ó bá gbé wá máa gbé fún ẹ, àwọn yẹn gógógógó ní àpọ́nlé àti ìyẹn máa wà fún. Ẹ má dá ẹnì kankan lóhùn tó bá sọ fún yín wípé dídó kọ́ ni gbogbo nǹkan o. Jẹ́ kí n sọ fún ẹ, sórí dídó yẹn gọ́gọ́gọ́ ni gbogbo nǹkan, nítorí pé kí ni ó ń pa ìrònú rẹ́, ó mú ìfẹ́ láti máa gbòòrò sí, ó mú adùn, ó mú ayé láti máa dùn. Ṣé rí àwọn ẹlòmíì wá tó yẹ pé gbogbo ọjọ́ ayé wọn iṣẹ́ báyìí ni wọ́n fi ń ṣe, ṣùgbọ́n ìbálòpọ̀ yìí tí wọ́n ti mọ̀ pé ìyàwó àwọn wà nílé táwọn máa lọkùn gidi kankan gbogbo bẹ̀, àwọn ni wọ́n ti mọ̀ pé ṣàjẹ́ kí n ṣiṣẹ́ tí má ti ṣiṣẹ́ tí mo ṣàmọ̀ pé tí n bá délé adùn àti àlàáfíà wà, kí ló wá dé tóbìnrin náà máa wá béèrè nǹkan lọ́wọ́ wọn tí wọn ò ní ṣe fún. Ṣé rí ìbálòpọ̀ tí àwọn stress relief ló jẹ́ fún àwọn ẹlòmíì. Tí mo bá pawọ́ kí ẹ máa já mi, pàápàá jùlọ àwọn tí wọ́n bá ń ṣe iṣẹ́ professional bí iṣẹ́ dókítà tàbí iṣẹ́ agbẹjọ́rò tàbí iṣẹ́ ilé ẹjọ́ tàbí àwọn tí wọ́n bá ń ṣe káràkátà bó ṣe lọ́kùnrin tàbí lóbìnrin, tó jẹ́ wípé gbogbo ojú ayé wọn iṣẹ́ ni wọ́n máa fi ń ṣe pé kí owó kí ó lè fi wá. Àbáwọn tí wọ́n bá gbàgbọ́ wípé kí á fi irun dúdú ṣiṣẹ́, òun gangan ni ó pé ni. Ṣé wíwú àwọn èèyàn báyẹn, adùn tí wọ́n máa fi ń gbádùn ayé wọn tàbí nǹkan tí wọ́n máa fi ń ṣe adùn sílé ayé wọn kò ju tí wọ́n bá ṣàtìdélé, tí wọ́n bá níyàwó tàbí tí wọ́n ní ọkọ gidi tó mọ ìtọ́jú ẹnì kejì ẹ̀ ṣe, irú wọn nǹkan tí adùn ayé wọn tó tún máa fi ń gbòòrò sí nìyẹn. Tẹ́ bá dẹ̀ bí gbogbo bí a ṣe ń sọ, ṣe láwọn tí wọ́n máa ń dóko tó máa ń dóbò jù yẹn, àwọn ọmọlẹ̀ mi wọ́n máa ń gùn jù nílé ayé, nítorí pé kí ni gbogbo àwọn àìsàn ẹ̀jẹ̀ ríru, kódà ìgbà míì jẹjẹrẹ, gbogbo àwọn orú nǹkan báyìí òun ni ìbálòpọ̀ ló máa ń ṣiṣẹ́ fún. Ṣé ẹ ti gbọ́ wípé wọ́n kọ̀mù síyàn lẹ́nu ó kú rí? Àbí ẹ ti gbọ́ wípé wọ́n rí bí síyàn lẹ́nu, irú ẹni náà ó ní àìsàn kò gbóògùn, kò possible. Gbogbo àwọn kinní ni ó ní àǹfààní tí ó ṣe sí wa lára. Fún ìdí èyí, ìwọ tó ń sá fún okó tàbí ìwọ tó ń sá fún ògì, lọ́ra máa sá fún un, nítorí pé kí ni medically they are proven to be health beneficial. Ẹ̀yin tèmi nílé lóko lọ́nà nírìnàjò, padà sí ìbéèrè mi tí mò ń gbìyànjú láti bá yín yànnàná ẹ̀. Òun ni wípé ṣé rí ìbálòpọ̀ yẹn kò dáa kí ó máa kéré jù, kò dẹ̀ dáa kó máa pọ̀ jù. Kò dáa kó máa kéré jù nílànà pé ọkùnrin ò lè ṣe ìṣẹ́jú méjì tàbí ìṣẹ́jú mẹ́ta ṣúkẹ́ṣúkẹ́ kó fi mí sílẹ̀ kó wá wò pé màá pọ́n òun lé. Ọkùnrin tó bá ń ṣe ṣúkẹ́ṣúkẹ́ kò sápọ̀nlé fún, torí kò sí gbádùn bẹ́ẹ̀, torí láàrin ìṣẹ́jú méjì yẹn gan àti ìwọ inú ilé olúwa tí a fẹ́ wọ̀, a sì wà níbi tá a wà, a sì ń fi ara rinra wa lára, a sì ń jẹ́ kí ara jí pépé. Kí wá ló fẹ́ ṣe fún mi láàrin ìṣẹ́jú méjì tí inú mi máa dùn? Ṣùgbọ́n ìwọ tó bá tiẹ̀ sì lè ṣe fún mi tó sì ń lo bóyá bí 30 ìṣẹ́jú, tó sì ń lo bóyá bí 20 ìṣẹ́jú, tó sì ń lò lọ díẹ̀díẹ̀, ṣùgbọ́n níbi 30 ìṣẹ́jú àti 20 ìṣẹ́jú yẹn kì í ṣe ká máa tì bọ̀ ká máa yọ o.
rárá ká máa tìbọ̀ ká máa yọ́ ní kọ̀ọ̀kan ní ìbálòpọ̀. Mo ti máa ń sọ fún yín ìyẹn ọ̀rọ̀ mi fún ọjọ́ mi ni, ṣùgbọ́n màá kọ́kọ́ yọ̀nà nú ẹ̀ kékeré fún yín. Ìwọ tó bá fẹ́ gbádùn ìbálòpọ̀, àwọn ìbálòpọ̀ míì wà tó jẹ́ wípé kò di dandan tí ẹ bá tó ti okó bọnú òbò kó tó di pé ẹ máa gbádùn ẹ̀, kò di dandan tí ó bá tó wọnú ara wọn kó tó di pé ẹ máa gbádùn ẹ̀. Ó máa ń ní àwọn ìbálòpọ̀ tó jẹ́ pé láti ara wípé ẹ̀ ń fi ọwọ́ ru ara yín lára gan, ẹ̀ ń gbádùn ẹ̀ lọ, ìyẹn gan dùn, ìyẹn gan máa gbé yín délé lérí. Láti ara wípé òun jẹ òbò ẹ̀ tàbí òun lá okó ẹ̀, ìyẹn gan máa gbé yín dé ilẹ̀ lérí. Láti ara wípé ẹ̀ ń fọwọ́ ru ara yín, bóyá ó fọwọ́ ru ẹ̀ lóko ni o, òun bẹ́ẹ̀ ń fà sókè, òun bẹ́ẹ̀ ń màsáàjì, òun múnú ẹ̀ dùn, tàbí òun gan ó rà ń tọwọ́ bọ̀ ẹ̀ nínú abẹ́, àwọn ìyẹn gangan àwọn ìbálòpọ̀ tó yẹ pé ó máa mú àǹfààní bọ̀ fún ara, tó yẹ pé ara ẹ máa kọ́kọ́ fúyẹ́ ná kẹ́ tó wá sọ pé ẹ fẹ́ máa tì bọ̀, ẹ fẹ́ máa yọ. Ẹ wá dá mi lò, ṣe lè ṣe ẹ́ láàrin ìṣẹ́jú mẹ́wàá, abẹ́ lè ṣe ẹ́ láàrin ìṣẹ́jú márùn-ún, yàtọ̀ sí quickie. Quickie yìí kò lè kí ń ṣe gbogbo ìgbà, ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ni. Ọkùnrin tó bá sọ fún ẹ pé quickie lòun like, òun parọ́ fún ẹ ni, irú ẹ máa ń tètè dà, bóyá ó ní ìṣẹ́jú kan tàbí ní ìṣẹ́jú méjì ni. Má jẹ́ kó fi sátidé kó fi gba Sunday lé ẹ lọ́wọ́. Tètè kẹwọ́ dá sí, tàbí kó tètè ṣe kí ni kó fi elége. Ṣùgbọ́n níbi tí bóyá tí ìbálòpọ̀ bá pẹ́ kò kí ń dùn, òótọ́ náà ni, tí ìbálòpọ̀ bá ti pẹ́ jù kò kí ń dùn. Nítorí àwọn obìnrin ó ní nǹkan kan tí wọ́n máa ń sọ wípé a máa ń dry off, ẹ mọ̀ pa máa ń wet. Ó tiẹ̀ jẹ́ pé kì í ṣe gbogbo obìnrin ló láǹfààní láti máa wet, àwọn ẹlòmíì máa ń ní láti lo nǹkan kí wọ́n tó lè wet. Bọ́lọ́run ṣe tó ní kálukú àìsàn ni. Ṣùgbọ́n ẹ mọ̀ pé bá ṣe máa ń wet yẹn, time tá bá wet ló máa ń jẹ́ kí ìbálòpọ̀ kó dùn mọ́ wa, ló máa dùn wẹ́yìn gan, torí níbi tó bá ti ń yọ̀ tó ti rọra ń lọ pọ̀ṣípọ̀ṣí, ibẹ̀ ni ó ti máa dùn mọ́ yín, tó yẹ pé yín ló máa rò pé paradíṣe kan kò ju ibi tí a wà yìí lọ. Ṣùgbọ́n tí ìbálòpọ̀ yẹn bá ti ń pọ̀jù tó ṣáà ń kan bí ẹni kan gi, ó máa sùn, ó dá ìbálòpọ̀ wọn ò ní dùn mọ́. Fún ìdí èyí, kí ìbálòpọ̀ kéré jù kò dáa, kó dẹ̀ pọ̀ jù kò dáa, ṣùgbọ́n kí ó wà ní àárín gangan, kí a mọ ìgbà tí ó yẹ ká dúró àti ìgbà tó yẹ ká ṣe nǹkan tó yẹ òun gangan yìí á di ìbálòpọ̀. Mo wíire àbí ìwíire, ẹ ṣé o.